Ṣẹyin náà ti gbọ́ ohun tí Oluwoo sọ nípa Aarẹ Tinubu. Oluwoo ti ìlú Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun, Ọba Abdulrasheed Adéwálé Àkànbí ti sọ pé Bọ́lá Ahmed Tinubu ni ààrẹ tó lóyà jùlọ nínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà. Ó ṣàpèjúwe Tinubu gẹ́gẹ́ bí ohun tó dára jùlọ fún orílẹ̀-èdè yìí. Nítorí náà, kí gbogbo aráàlú fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀ láti gbógun ti ìwà ìbàjẹ́, nítorí yíyọ ẹ̀kúnwó orí epo bẹntiró dàbí kíkọjú ìjà sí àwọn ọ̀daràn ni. Ọba Àkànbí sọ pé sísan ẹ̀kúnwó orí epo bẹntiró dàbí sísọ àwọn tó ti lówó tẹ́lẹ̀tẹ́lẹ̀ di ọlọ́rọ̀ yanturu sí i. Ààrẹ Tinubu sì ni adarí àkọ́kọ́ nínú ìtàn Nàìjíríà tí yóò yọ ẹ̀kúnwó yìí. Ó ní àwọn adarí tí a ti ní sẹ́yìn, tó fi mọ́ àwọn ológun, ti pinnu láwọn ìgbà kan láti yọ ẹ̀kúnwó orí epo bẹntiró yìí, ṣùgbọ́n tí wọn kò ní ìgboyà láti ṣe bẹ́ẹ̀ látàrí àwọn jẹgúdújẹrá tí wọ́n wà nídìí ẹ̀. Oluwoo wá ké sí àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti béèrè lọ́wọ́ àwọn gómìnà ìpínlẹ̀ wọn bí wọ́n ṣe ń ná ẹ̀kúnwó owó tí ìjọba àpapọ̀ fi ránṣẹ́ sí wọn lóṣooṣù báyìí. Ó sọ síwájú pé pẹ̀lú onírúurú àwọn ètò tí Ààrẹ Tinubu ń gbé kalẹ̀ lójoojúmọ́ yìí, Nàìjíríà yóò dára. Mariam Ọláníyì ló ń jábọ̀ ìròyìn fún Etí Ọba TV.